Ó ga ò, Alfa Abdulrahman Bello tí ó ṣekú pa Hafsat Yetunde Lawal ní ìlú Ìlọrin ti jẹ́wọ́ gbogbo ibi tí ó ta ẹ̀yà ara ọmọbìnrin náà sí o. Nígbà tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ẹ́ tí ó wá rí wípé kò sí ẹni tí ó ń bọ̀ wá gba òun sílẹ̀ lọ́wọ́ wọn, ló bá bẹ̀rẹ̀ sí ní kà bí àjẹ́ tí ó ń dárúkọ gbogbo ibi tí ó ta ẹ̀yà ara olóògbé náà sí. Kódà ó ní Hafsat kì í ṣe ẹlẹ́kìnní òun, ó ní kì í ṣe ẹlẹ́ẹ̀kejì, ó tiẹ̀ ní kì í ṣe ẹlẹ́ẹ̀kẹwàá pàápàá. A sì rí gbọ́ pé bàtà ọmọbìnrin 13 ni wọ́n rí nílé àáfàá náà nílùú Ìlọrin, tí ó sì ń tọ́ka sí wípé ó ṣeé ṣe kí ó ti dá ẹ̀mí gbogbo wọn légbodò. Ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ gbogbo àwọn àlàyé yìí lẹ́kùnrẹ́rẹ́. Ṣé rí báyẹn, ṣé rí pé a sọ pé Abdulrahman tó pa Hafsat kì í sọ nìkan ní ń ṣiṣẹ́. Ó ti ń dárúkọ àwọn tí ó tajà fún. Ẹ ti rí pé kì í ṣàkọ́kọ́ ṣe rẹ̀, Ìbàdàn ló ta orí sí. So he started mentioning names now. Eléyìí what's something like kudos fún àwọn ọlọ́pàá Kwara State. A gbé kudos fún àwọn ọlọ́pàá Kwara State. Mo sọ lánàá pé kí wọ́n mú Abdulrahman dáadáa, kí wọ́n mú dáadáa torí pé wọ́n ní bàtà obìnrin tí wọ́n bá nínú yàrá ẹ̀ ó jẹ́ bàtà obìnrin 12, bàtà obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ 12. Bàtà Hafsa ó ní bàtà obìnrin ẹlẹ́ẹ̀kẹtàlá. Ó túmọ̀ sí pé odidi èèyàn 13 ni Abdulrahman ti pa. Nísìnyí tó ń sọ pé ìgbà tí ó ní asthma ló kú sóun lọ́dọ̀ nǹkan ẹni á ní Ìbàdàn ni ó ta orí sí. Ọmọ ga o, ọmọ ga o. Ó ti bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn ọlọ́pàá dẹ̀ ti ń ṣiṣẹ́ wọn. Mo nígbàgbọ́ pé gbogbo wa náà la máa rí àbájáde èsì nígbà tí àwọn ọlọ́pàá bá ṣiṣẹ́ wọn tán. Wàá fẹ́ mọ iye èèyàn tí ó ta páàtì fún. Ẹni tí ó ta orí láti Ìlọrin sí Ìbàdàn, orí ti fò láti Ìlọrin dé Ìbàdàn. Ọmọ yẹn ti ní ó ní àwọn backbone kan. Salaam alaikum blẹ. Yes. So sọ ti pè yín. A sọ̀rọ̀ mọ́ wa lórí live video. O Ìbàdàn ló ta orí sí o. Ọlọ́run ẹ̀rín èèyàn láìsẹ̀ran. Àfẹ́ ẹlẹ́ran wàláhì orí ẹran màálù tẹ́ǹtà ọwọ́n ju orí èèyàn lọ. Wàláhì Ìbàdàn lọ́mọ yẹn ta orí ọmọ kéèyàn ọ̀pá yẹn láàrin 4 days so tó 4 days ni. Ìbàdàn nísìnyí àṣẹ ìfòròyìn yẹn ti jáde báyìí. Àwọn kan ti pè mí láti Ìlọrin. Ó ti bẹ̀rẹ̀ sí ní mẹ́ńsàn àwọn tí ó ta páàtì orí. Ìbàdàn ló ta orí ọmọ yẹn sí. Irọ́ lọ́wọ́ kọ́ pa ní ìsìn ìtàn ṣiṣẹ́ kò mọ̀ pé àṣírí ẹ̀ ló tú. Bàtà obìnrin 12 náà bá nù ilé ẹ̀. Bàtà ọmọ yẹn ló jẹ́ bàtà ọkọ, bàtà 13. Bàtà obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ 13 ni wọ́n bá nínú yàrá ẹ̀. Ó túmọ̀ sí pé àwọn ọmọ 13 ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn, odidi èèyàn 13 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti ta páàtì wọn. Àfi kí gbogbo bímọ nísìnyí, àfi ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ gan. Àwọn ọbẹ̀ ẹni tẹ́ bá pàdé lórí social media, kódà ẹni tẹ́ ẹ mọ̀ gan tẹ́ ẹ fẹ́ lọ kí, ẹ gbọ́dọ̀ sọ kẹ́ ẹ sọ nílé pé mo ń lọ sọ́dọ̀ lágbájá o. Orí ti sáré láti Ìlọrin, orí ti dé Ìbàdàn. Odidi páàtì èèyàn. So àfi kí Ọlọ́run ọba ó kó ṣe dáadáa fún wa. Assalamu alaikum. Ó kàlẹ̀ ẹ̀rẹ́sà. So mo kàn wá láti wá fún wa ní feedback torí bí ọba ṣe ń lọ a gbọ́dọ̀ máa ṣàlàyé fún yín ká dẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ bí nǹkan ṣe ń lọ. Inú wa dùn pé àwọn ọlọ́pàá iṣẹ́ wọn dẹ̀ yọ. So látara pé
ó ti bẹ̀rẹ̀ sí ní mention àwọn tí ó ta páàtì fún Abdulrahman ti ń jẹ́wọ́ ó ti ń jẹ́wọ́ wọ́n dẹ̀ ti inú wa dẹ̀ dùn pé iṣẹ́ ti ń lọ a lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí pé àwọn ọlọ́pàá fúnra wọn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fúnra wọn wọ́n á padà jáde láti àdẹ̀fẹ̀ kọ́ jẹ́ pé n ta bá sọ wọ́n máa disturb iṣẹ́ tí wọ́n ń ṣe ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe ń lọ sàwọn àlékún pẹ̀lú bí nǹkan ṣe ń lọ sàwọn àlékún wa alaikum salam wa rahmatullahi wa barakatuh gbogbo ẹ̀yin àfáà lè kéwú Ọlọ́run ọba ó máa fi sọ ẹ̀ sọ yín o ẹ ní bọ́ sọ́wọ́ o ẹ gbogbo ohun tó bá ti jẹ́ nǹkan èèwọ̀ ẹ má bá yẹn dá sí o. ká máa fọtí lọ́sẹ̀ ká máa fi páàtì èèyàn ṣoògùn ẹ má bá wọn ṣe láyé yín o. ṣé ń gbọ́ gbogbo ẹ̀yin àfáà yìí kéwútà kè nírọ̀lẹ́ yìí nìyẹn o. ibi ẹ bá gbọ́ tẹ́ ẹ bá lọ́rẹ̀ẹ́ tẹ́ ẹ bá ti gbọ́ tó ń mẹ́sàn tó ń dárúkọ erin èèyàn tó ń dárúkọ pé kéèyàn máa fi ọtí lo nǹkan ẹ tètè sá fún o. kò ní kéèyàn ó jẹ èèyàn o kéèyàn jẹ èèyàn kò sọ yẹn de yẹn o. gbogbo bí ẹ bá ti ń gbọ́ pé téèyàn ọba tí ì jẹ èèyàn kò ní jẹ èèyàn ẹ tètè sá fún bẹ́ẹ̀ o. ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ pé tó ọba jẹ èèyàn tó ọba ti jẹ èèyàn ò lè jẹ èèyàn sá fún ibẹ̀ má bá wọn fọtí lọ́sẹ̀ má bá wọn fi ẹrin èèyàn má bá wọn fi ṣe nǹkan kan nínú ayé tó o bá ti sá fún àwọn nǹkan yìí wàá gbénú ayé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n ìwọ tó o bá ti sá fún wọn tó ń fi ọtí lọ́sẹ̀ tó ń fẹ́rin èèyàn ṣiṣẹ́ ìwọ náà ò ní nífọ̀kànbalẹ̀ o. Abdulrahman ó ti bẹ̀rẹ̀ sí ní ka àwọn tí ó ń ta páàtì èèyàn fún ó ti bẹ̀rẹ̀ sí ní kà wọ́n yóò ka gbogbo wọn ìfún ọmọ yẹn àwọn kan ló tà fún ẹ̀dọ̀ ọmọ yẹn àwọn kan ló tà fún nígbà tí wọ́n kó gbogbo páàtì sílẹ̀ àròrí ń bẹ̀ kí ló dé ibo lórí lọ orí tètè tàǹtì ẹ̀ orí lọ́tà jù Ìbàdàn ló ta orí sí Ìbàdàn ni Abdulrahman ta orí sí orí tí ó ti sáré láti Ìlọrin ó ti ta orí ti dé Ìbàdàn orí ti sáré dé Ìbàdàn kì í ṣe àkọ́kọ́ nìyẹn o kì í ṣe kejì kì í ṣe kẹta kì í ṣe kẹrin kì í ṣe karùn-ún kì í ṣe kẹfà kódà ó ṣeé ṣe kó ju 13 lọ torí pé ẹni tí wọ́n bá bàtà obìnrin 13 nínú ilé rẹ̀ ó ṣeé ṣe kó ti kó àwọn kan dànù bàtà obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ 13 ni wọ́n bá nù ilé rẹ̀ ó túmọ̀ sí pé gbogbo àwọn 13 yẹn ló ti pa ló ti ta ẹran wọn. ẹ̀yin ọlọ́pàá ẹ dákun ẹ kú iṣẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ they need to be investigated. àwọn ọ̀rẹ́ rẹ̀ náà gbọ́dọ̀ ṣèwádìí pẹ̀lú wọn. ẹ bá wa ṣèwádìí àwọn ọ̀rẹ́ Abdulrahman. àwọn wo ni ń bá rìn àwọn wo ni wọ́n jọ ń rìn ẹ bá wa ṣèwádìí. mo gbé ẹ̀yin ọlọ́pàá ẹ kú iṣẹ́ ẹ̀yin ọlọ́pàá Kwara State ẹ kú iṣẹ́ ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ẹ kú iṣẹ́ agbẹ́kúdòs fún yín gbogbo ibi tí ẹran afusa wà gbogbo ẹ kódà ẹni tó ta èèkánná afusa fún ẹ wá jáde irun orí afusa ibi ọ wà ẹ bá wa wá jáde ṣé báwọn kan náà ra orí ẹ dákun ẹni tí ọba tí ì máa tarú nǹkan bá ń tẹ́lẹ̀ báwo ló ṣe láì sẹ́ran àgùntàn
ẹran tí ò ṣe é polówó ẹni ẹ dákun sí èèyàn lè gbé ẹran èèyàn sí orí ìtẹ̀kọ́ ní ẹ dákun ẹ wá orí èèyàn o kò ṣe é polówó tí ó bá jẹ́ pé ó ti ń ṣe ti pé ó ti láwọn regular customer kan àwọn tí ń demand fún lọ́dọ̀ rẹ̀ má wulẹ̀ rọ máa fà life kìíní mo ń ṣe má wulẹ̀ má rọ mọ́ ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọbìnrin tẹ́ wà láàyè yìí ẹ dákun ẹ kẹ́kọ̀ọ́ ẹni ẹ bá pè yín tẹ́ ẹ bá báyàn pàdé lórí Facebook tó bá ní kẹ́ ẹ wẹ́ ẹ má lọ má báyàn sọ̀rẹ́ orí Facebook ẹni tó rírí tó wá lọ ẹ ṣọ́ra yín gbogbo ọmọkùnrin náà ẹni tó ọgbọ́dọ̀ máa sá fún àwọn èèyàn kan nínú ayé ẹni tó rírí ṣọ́ra rẹ pẹ̀lú ẹ̀ ẹni tó rírí tẹ́ ẹ kàn jọ ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ó wá ní kẹ́ ẹ pàdé níbì kan you have to be very very careful ṣọ́ra rẹ pẹ̀lú ẹ̀ ẹni tẹ́ ẹ jọ ṣe rí ṣùgbọ́n ó ti rí pẹ́ ẹ wá pàdé ṣọ́ra rẹ pẹ̀lú ẹ̀ ẹni tó ọ̀rẹ́ rẹ ni lóòótọ́ nígbà kan oníkálukú ti wá travel ẹjọ́ wá pàdé lẹ́yìn ọdún kan ó lè ti kúrò ní ipò tẹ́jọ wà tẹ́lẹ̀ ó lè ti dèèyàn míì ọ̀rẹ́ tẹ́ ẹ ti jọ ríra ti pẹ́ tó wá pàdé tẹ́ ẹ pàdé lẹ́yìn kódà lẹ́yìn oṣù méjì oṣù mẹ́fà tẹ́ ẹ wá jọ pàdé ó lè ti dèèyàn míì o má fọkàn balẹ̀ sí pọ́ọ̀rẹ́ rẹ ni o ibi tó lọ tẹ́ ẹ fi kó tó pàdé rẹ̀ yẹn ibi tó lọ tẹ́ ẹ fi jọ ríra mọ́ yẹn kó tó rí pé ẹ pàdé yẹn ó lè ti kọ́ àwọn ẹ̀kọ́ míì tó yàtọ̀ sí eléyìí tó gbé kúrò lọ́dọ̀ rẹ̀ ó lè ti ní àwọn ìwà míì tó yàtọ̀ sí ìwà eléyìí tẹ́jọ́ wù síra yín tẹ́lẹ̀. ẹ dákun gbogbo ẹ̀yin àfáà nílé kéwú gbogbo àwa akẹ́kọ̀ọ́ ẹ já wà very very careful. Abraham ó ti ń ta irin èèyàn tipẹ́ o ẹ̀yin ọlọ́pàá Abdulrahman ti ń ta irin èèyàn tipẹ́ o tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni bó o lórí ṣe sáré dé Ìbàdàn ó ti ta orí sí Ìbàdàn ọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ sí ní mention àwọn orúkọ eléyìí tó jẹ́ pé àní disclosive nọ́tàn ti ìgbà tí àwọn ọlọ́pàá bá tó fi ojú wọn hàn àní disclose orúkọ èèyàn kankan báyìí torí pé a ní láti fún àwọn ọlọ́pàá láàyè kan ṣiṣẹ́ wọn ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé orí Haúsá wọ́n ti Ìbàdàn ni wọ́n tà sí Ìbàdàn ni wọ́n tà sí ẹni ó bá pàdé Abdulrahman torí bó ṣe gentle tójú rẹ̀ quiet kódà téèyàn tírúwa ìbá lọ sílùú Ìlọrin tá a kàn pàdé ẹ̀ pa fẹ́ sùn àmọ̀ sọ àmọ̀ máa hanrùn láì máa pẹ́ tó lè gé orí èèyàn kó lọ́rùn èèyàn ni tí ẹ bá pàdé irú ẹ tí ẹ gbé ẹdá kan kò síbi tí mo fẹ́ sùn tí irú ẹ bá sọ pé àfáà ṣe bí kẹ́ ẹ sùn ni ẹ máa bọ̀ lọ́dọ̀ mi wá sùn pẹ̀lú bó ṣe rí tó quiet tójú rẹ̀ tútù wàláì ẹ ní ronú pé irú ẹ lè ní jàmbá bá lọ́wọ́ ẹ lè ronú ẹ láyé ẹ dákun kéèyàn wá lọ sí kó wá múyàn lọ́nu ilé kéèyàn àmọ̀ sùn àmọ̀ hanrùn tá a ṣe yí bọ́yá eléyìí tí ò lè dínkù pa yìí eléyìí tí ò lè èyàn máa rò ó pé eléyìí kò torí pé ojú rẹ̀ ó rẹwà ó tutù náà fi sọ pé ojú ò ṣe é má wà ẹ̀dá o ojú ò ṣe é ṣe kíni mo pè é ojú ò ṣe é má wà ẹ̀dá o ojú la rí bẹ́ẹ̀ ni inú slogan àwọn bàbá wa ni ojú la rí ẹ bẹ̀rù ẹ̀dá ẹ bẹ̀rù ènìyàn ojú la ṣe kíni ojú la rí ẹ bẹ̀rù ènìyàn mo wé láwà ní ọ̀kan o téèyàn tí láwà ní bá ń bẹ lórí èèyàn bíi tèmi yìí má fọkàn balẹ̀ sí o má fọkàn balẹ̀ sí o má fọkàn balẹ̀ sí mo wé láwà ní ọ̀kan o mo ní irùngbọ̀n ọ̀kan o òdodo ọ̀rọ̀ pàmbélé ni o torí pé nínú tí ó rọrùn fún ọmọ aráyé láti lè ṣe wọ́n jàǹbá oníláwà ní orí wa yìí kọ́lọ̀ ọmọ sí wa ní àfọ̀ tí ọmọ sí yàn jàǹbá kì í ṣe gbogbo ẹni rẹ nílò láwà ní tí ń bẹ lórí wa yìí o bẹ́ẹ̀ ni eré ṣe ń lò àwọn olórí ibú náà ń lò ó dà gẹ́gẹ́ bí àwọn olè ṣe máa ń lo aṣọ ọlọ́pàá rọ́ọ̀bù ni o àwọn ẹni ibi tá máa ń dáná
wọ́n máa ń lo aṣọ sọ́jà. Boko Haram máa ń wọṣọ sọ́jà o. Ṣé Boko Haram yìí wọṣọ sọ́jà? Boko Haram máa ń wọṣọ sọ́jà. Boko Haram á máa wọṣọ ọlọ́pàá, wọ́n á máa wọṣọ navy. Bẹ́ẹ̀ náà ni láwà ní orí wa yìí. Gbogbo ọmọ aráyé ẹ má fọkàn balẹ̀. Irùngbọ̀n ẹlòmíì tó bá ti rí irùngbọ̀n ọkàn rẹ̀ ó balẹ̀ pé àáfàá lẹ́nu yìí kò ní fi àáfàá ni kò lè faburú ṣe mí. Irùngbọ̀n òdìtà mí kan má faburú ṣe yẹn o. Bẹ́ẹ̀ náà ni ṣòkòtò péńpé kò rí yàn kó gé ṣòkòtò kí ṣòkòtò rẹ̀ ò rí péńpé. Má fi gbogbo ẹ̀mí rẹ̀ má fi ẹ̀mí rẹ̀ lẹ̀ o. Ọlọ́bì kan ní ibì kan ní ọwá fẹ́ sùn ọwá torí pé nìyẹn ti wá nírùngbọ̀n owó láwà ní ó ní ṣòkòtò péńpé. You have to be very very careful. Wà vigilant. Ó lè gẹrun ó lè nírùngbọ̀n kọjá ní ẹbú. Ó lè wé láwà ní kọjá ní ẹbú. Ó lè gé ṣòkòtò péńpé kí ṣòkòtò rẹ̀ ọmọdé lẹ̀ kọjá àfà kẹ́ ẹ mọ̀ pé àfà súnà lélẹ́yìí. Kò eléyìí èèyàn rí ni. Ó lè má jẹ́ ní rẹ o. Ó lè má jẹ́ ní rẹ o. Kí la fẹ́ fi mẹ́ni rí? Kí la fẹ́ fi mẹ́yàn rí? Inú lè yẹn wà o. Inú lè yẹn wà o. Ìwà ẹ̀dá lẹ́ẹ̀fì mọ̀ bọ́yẹ́ ni rí ni àbí ìṣẹ́ni rí o. Ìsúnmọ́ nígbà tẹ́ ẹ bá súnmọ́ tẹ́ ẹ bá gbé tẹ́ ẹ ń wo ìwà rẹ̀ tẹ́ ẹ ń wo bí ṣe ń ṣe. Don't judge people by their turban, by their beard, by their trouser that has no kí la lè pé kí ló òyìnbó trouser tí ó délẹ̀ that are don't judge people by their mambe trouser short trouser. Inú ayé tá a wà yìí this life no balance o. Láàrin ìgbàwo sígbàwo l'Abraham ti yá sáré ta orí sí Ìbàdàn. Ó ti ta orí sí Ìbàdàn. Abraham ó catapult ti orí ọmọ ọlọ́mọ orí Hafusa ó ti ta orí Hafusa sí Ìbàdàn. Níbo ló ta apá sí? Níbo ló ta itan sí? Níbo ló ta ọrùn sí? Níbo ló ta ìfun Hafusa sí? Níbo ló ta ọkàn rẹ̀ sí? Níbo ló ta sí? Gbogbo àwọn páàtì Hafusa tó kù níbo ni Abraham ta sí? Ẹ̀yin ọlọ́pàá iṣẹ́ kù tẹ́ ṣe. Gbogbo àwọn tí wọ́n tó ta fún yẹn Abraham láwọn ó máa ní àwọn colleague tí wọ́n jọ ń ṣe tí wọ́n jọ ní association manslaughters association ẹni Ìlọrin Abraham máa ní ó ti ní connection ó ti láwọn tí ń rà lọ́wọ́ rẹ̀ ó ti láwọn tí ń rà lọ́wọ́ rẹ̀ what's blind mo wà ní live. Abraham ti ní ó ní association of manslaughters ó ní ọmọ kékeré yẹn ọmọ 29 years ó ti wà connected débi pé ó ti sáré rí gbogbo ẹran èèyàn yẹn ó ti rí dispatch sọ́dọ̀ àwọn tí aláràtúntà ó ti dispatch ẹ ẹni tó ra orí nìbàdàn ó ti wọ one chance dandan ni bọ́yọ̀ náà bọ́yọ̀ fẹ́ lò ní bọ́yọ̀ fẹ́ tún ta ní ọlọ́run ti. wọ́n ṣiṣẹ́ pápá yìí wọ́n ṣiṣẹ́ fọlọ́ọ̀gùn owó nínú iṣẹ́ tí wọ́n ṣe fọlọ́ọ̀gùn owó làwọn náà ti lò yìí gbogbo 50 million owó ọ̀gbẹ́ni ṣùgbọ́n ẹ kọjá báwọn 100 million owó ọ̀gbẹ́ni ẹ̀yìn mà kọjá báwọn ó tó gẹ́ lórí social media. Èmi àfáà báyìí mo ti ra mọ́tò báyìí kí nìkan ó tó gẹ́ lórí social media
àwa ló yẹ ká máa fi mọ́tò sàkó. Ṣé company rẹ ti ṣiṣẹ́ ni? Iṣẹ́ kí lẹ̀ ṣe? Bí wọ́n lè rí pèsè kí wọ́n ṣe ń bó wọ́n ti rówó. Kò ṣiṣẹ́ mi náà, ebi ṣe àfáà lẹ́ fi lè lọ, ebi lẹ́yìn náà ṣe. Ẹ̀yin kí ló dé tó gbówó wọn abá yín lọ gbogbo ló ti rí? Ṣé bẹ́ẹ̀ lẹ́yìn lọ gbé bá àfáà yín? Àbẹ́yìn náà kú lọ́dọ̀ ẹnìkan. Ṣé bẹ́ẹ̀ lẹ́ lọ gbé bá àfáà yín? Ẹ sì ń gbà. Ìjẹkújẹ tẹ́ ẹ jẹ yẹn, tẹ́ ẹ fi tó báyìí, tá a fi ń fọlá yín tọrọ tá à ń ṣàdúrà fún yín. Tẹ́ ẹ bá jẹ́ káwọn ọmọ ẹ̀yọ́ jẹ́ sí yín lọ́rùn, yóò rí bákan o. Ìdájọ́ òdodo lórí ọmọ tí wọ́n pa kò sí lọ́wọ́ ìjọba o. Torí pé àlè sọ pé torí pé wọ́n ká mọ́ lọ́wọ́ bí wọ́n ṣe ká mọ́ lọ́wọ́ náà tó bá délé ẹjọ́ tó bá ní tó jẹ̀bi tó bá ti lóun ọ̀jẹ̀bi ẹjọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n sì lè ṣẹjọ́ fọ́dún 10 despite pé wọ́n ká mọ́ lọ́wọ́. Wọ́n á máa lo evidence oríṣiríṣi. Adájọ́ wa máa dájọ́ yóò máa suspend ẹ̀ yóò máa ìrìn ọ̀wà bẹ̀rẹ̀ lábẹ́nú. Kódà nú ẹlòmíì tó bú ọkùnrin lórí social media òun kó tún máa bá rìn lábẹ́nú wípé kí wọ́n fi lẹ̀ ìrìn abẹ́nú ìyẹn tẹ́ ẹ bá dákẹ́. Tẹ́ ẹ bá fẹ́ dájọ́ òdodo lẹ́ẹ̀kan sí mo rọ̀ yín gbogbo ń tá a bá fẹ́ dájọ́ òdodo sí àní dákẹ́ o. Àwọn tó nídìí ọkàn ń bolo kọ́kọ́ ẹ̀ sí. Àwọn tó nídìí ìfun níbo ló wà. Gbogbo àwọn nǹkan kékèké tẹ́ máa ń tú tẹ́ máa ń yọ lára èèyàn níbo ló wà. Àbúrò pé bóyá dìdìrín ni. Gbogbo yòókù níbo ló wà. Wọ́n ti tà. Wọ́n máa ń ta pàtì, wọ́n máa di kúlukúlu. Ẹlòmíì oníbàásí, oníkíní, wọ́n máa bù tà. Díẹ̀. Àbúrò pé bóyá dìdìrín ni. Ẹbí ẹ̀yin ọlọ́pàá ẹ̀tẹ̀ kíndìnrín yẹn ó máa jẹ́wọ́. Ó yìí kù àwọn ẹlòmíì tọ́jọ́ ń ṣe é. Tẹ́yìn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ yín bí iṣẹ́ ó máa jẹ́wọ́. Ẹ̀dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ ilé bí iṣẹ́ débi páwọn tó kù ò gbọ́dọ̀ sá lọ. Wọn ò gbọ́dọ̀ sá lọ. Ó gbọ́dọ̀ jẹ́wọ́ wọn. Kẹ́kọ́ wọn síta ká lé wọn mú. Ká bá yín lé wọn mú kọ́nà ká mú wọn kọ́ máa sá lọ. Àmọ́ tá à ń sọ o. Ọmọ yìí tó ń parí ọmọ yìí wà nú àwọn tó máa ń bú mi fẹ́. Ó wà nú àwọn tó ń kọ́mẹ́ǹtì tó máa ń bú mi tó ń ṣépè fún mi. Ó wà nú àwọn tó ń bú mi tí bá against jálàbí tó máa ń ṣépè lé mi kiri tipẹ́tipẹ́. Ọmọ òfò yìí tó ń mú yìí. Ó wà ń bẹ̀. Ó wà nú àwọn tó máa ń ṣépè fún mi tó máa ń bú mi káàkiri tipẹ́tipẹ́. Ọlọ́run ti tú láṣìírí báyìí. Mo wò bẹ́ẹ̀ pé ha. Ọmọ ìyá ọmọ olórí burúkú tó máa bú mi rèé. Òun ló lọ pààyàn yìí. Ìkan náà bóyá 2018. Ó lọ ra orí èèyàn ní òsì gbé yẹn. Pẹ̀lú àwọn báyìí wọ́n tó báyìí. Ó lọ ra orí èèyàn. Ó padà fílẹ̀. Òun náà tún máa ń kọ́mẹ̀ntì ó tún bú mi. Ó lọ ra orí èèyàn. Ó lọ ra orí èèyàn. So ẹ̀yin ìjọba ẹ má fi ọmọ yìí lẹ̀ ara. Ẹ má jò ó bọ́ ń bẹ̀. Torí pé tírú ẹ̀ bá bọ́ ń bẹ̀, àwọn ẹlòmíì àtúnṣe pé wọ́n máa fi wálẹ̀ kò sí kankan jàre, kò sí kankan. Àní bàbá àsàlẹ̀ ta ni bàbá àsàlẹ̀ yìí? Tẹ́fí ń ta páàtì èèyàn. Ta ni bàbá àsàlẹ̀ yìí? Tẹ́fí ń gé orí èèyàn, tẹ́fí ń lu ọkàn èèyàn. Ta ni bàbá ta ló dúró fún yín? Ta ló fi yín lọ́kàn balẹ̀ pé ẹ máa ṣe lọ? Ta ni ò jẹ́ kẹ́ mọ̀ pé orí ibú lẹ̀ ń ṣe? Ẹ̀yin àfáà tẹ́ wà pẹ̀lú wọn ẹ lé àwọn ọmọ òfò yìí dànù. Péjì ọmọ yìí. Tẹ́ bá rà àwọn àfáà wa àgbà tó kó síbẹ̀. Àwọn àfáà wa àgbà tí mi ní dárúkọ. Mo mọ péjì ẹ̀ dáadáa. Mo mọ péjì ẹ̀ mi ní dárúkọ bí àwọn ilé kéwú tó máa ń dìfẹ́ǹdì mi ní dárúkọ. Tó bá mọ péjì ẹ̀ lọ́wọ́ bẹ̀ ó wà lọ́wọ́ mi. Oh, inú fóònù yìí ló wà. Ilé kéwú tó ń support. Wàá rí gbogbo àwọn àfáà tó jáfa ẹ̀. Àfáà ọmọ yẹn. Wàá rí àwọn àfáà ẹ̀ ń bẹ̀. Tó pè láfáà àti tiẹ̀. Àwọn tó pè láfáà àti ẹ̀ wàá bá lórí péjì ẹ̀. Lọ́bẹ̀ wàá bá bẹ̀. Àwọn àfáà ẹ̀ nìyẹn. Ṣé ń tọkọ nílé kéwú tó lọ nìyẹn? Ṣé ń tọkọ nìyẹn? Ṣé ń tọkọ ẹ̀ nìyẹn? Ṣé ń tọkọ nílé kéwú yẹn nìyẹn? Àtẹ̀yẹ ọmọ òfò tó kù tẹ́jọ́ ń bèbú kiri
tẹ́ máa jọ ń bú mi ṣé tó kọ yín bẹ́ẹ̀ nìyẹn ṣé tó kọ yín bẹ́ẹ̀ nìyẹn ṣé tó kọ yín nìyẹn ṣé jálàbí ní sẹ́yìn ṣé wọ́n kọ yín jálàbí ń bẹ̀ o ṣé tó kọ yín nìyẹn ṣọ́kọ ẹ bẹ́ẹ̀ wọn kọ ẹ orí burúkú ẹ wá ń sórí burúkú ẹ ń sórí burúkú tó bá lè proof fún mi pé yes ń tó kọ yín nìyẹn inú mi á dùn tẹ́ bá lè proof ẹ fún mi pé yes ń tó kọ yín nìyẹn wọ́n ní ẹ máa ṣe bàbá ló fi lọ́lẹ̀ inú mi á dùn tí bàbá fi ilẹ̀ fún yín nìyẹn kẹ́ máa ṣe wá àjáde náà lẹ́yìn ábà àná pé òun tẹ́ bá làwọn bàbá yín nìyẹn àwọn aláwọ̀ kánú àbá òun láyà kìlú náà ṣe yá wà láyà tàdú tó bá yẹ pé bàbá yín yẹn wọn ní làákàyè rárá wọn dẹ̀ mọ̀nà ṣe ẹ máa ṣe fọlọ́fọlọ́ tẹ̀lé wọn lẹ́yìn. ta ló ní fọlọ́fọlọ́ mi tèmi wà òkè kò sẹ́ àwọn ọmọ tó gbé gba jálàbí látòrí bàbá wa bá lọ́rin kọ́ ló máa ṣe wàhálà yìí bàbá wa máàmù lọ́rin ọlọ́njọ́ mọ́ṣẹ́ ìjẹ́ pẹ́ fún wa àdàgbà yọwọ́kọ́wọ́ ọlọ́njọ́ má fi ṣàdánwò fún yín bàbá wa mufti ìlú Ìlọrin Sheikh wa Sulaiman Faruku iṣẹ́ kọ̀yìn àwọn olórí burúkú kan wá lè bọ́ta kan ní ha ṣe bẹ́ẹ̀ ilẹ̀ kọ́kọ́ máa ń pariwo jálàbí kìnnìkan tẹ́ ẹ̀ ní kọ́ lọ wójú màálù 16 àtàrẹ 16 ewé ìbòtú jẹ nígbà yẹn nìyẹn Sheikh wa Sulaiman Faruku nígbà yẹn nìyẹn ìgbà yẹn ti kọjá ìgbà tuntun lẹ́wà yìí ẹ lè kọ̀ bàjẹ́ fún wọn ẹ wá ìlú Ìlọrin rèé yìí tá ti ṣe tẹ́tẹ́lẹ̀ náà sì wá mọ̀ sí wà náà aláforíjì lọ́lọ́hùn tẹ́ bá ti ṣe kan rí tẹ́ ẹ̀ ṣe mọ́ níjọ́ òun lẹ túbọ̀ tàtẹ́ tó pariwo pé kọ́ lọ wójú màálù 16 níjọ́ òun lẹ ọ̀rọ̀ tipẹ́tipẹ́ lélẹ́yìí tí yẹn ti lọ tẹ́ tí ò tiẹ̀ sí tó jọmọ́ ẹ bọ́ta Sheikh wa Sulaiman Faruku kẹ́ kọ̀ bàjẹ́ fáwọn ọmọ òfò yìí kẹ́ jẹ́ kó mọ̀ pé ẹ wá gbogbo ohun tó ti lọ yẹn ti lọ o gbogbo ohun tó ti kọjá o kò sí tó jọmọ́ gbogbo yẹn ti kọjá o nígbà yẹn nìyẹn o aláforíjì lọ́lọ́hun àti ṣẹlọ́hun àrẹ ti wá foríjì Ọlọ́run ti foríjì wá ìwá foríjì ìtúbà ìgbà pé mo ti yí padà náà lẹ máa fi máa kọ̀ bàjẹ́ pé ẹ wá ìlú Ìlọrin ò gbọ́dọ̀ bàjẹ́ ìlú mi ò gbọ́dọ̀ bàjẹ́ èmi gangan tí mo jẹ́ mufti yín mi ò gbọ́dọ̀ bàjẹ́ jálàbí yìí kò ń sára Islam àfi ń wá nǹkan jẹ ni ẹ kọ́ fún àwọn ọmọ yìí ẹ jẹ́ kó mọ̀ ẹ tì sí wọn látòrí bàbá wa máàmù lọ́rin àwọn bàbá náà jẹ́ fún wa àwọn kan náà máa bọ́ tàtà máa pariwo ẹ̀ bàbá mufti ń tẹ̀jẹ̀ mufti lórí lélẹ́yìí bàbá wa ò bá ń dánmọ̀ lù lọ́rin ẹ̀yin náà dìde iṣẹ́ tẹ gbàrẹ́ àti gbogbo ẹ̀yin àáfà káàkiri gbogbo ẹ̀yin àáfà àwọn ọ̀dọ́ olórí burúkú ìfẹ́ máa bàlú lọ́rin jẹ́ wọ́n ti ń gbìyànjú ẹ̀ tipẹ́ táwa ti ń pariwo tó ń torí ẹ̀sọ́ mi dọ̀tá lọ́rin ṣèbáriwo tí mò ń pa fún àwọn ọmọ yẹn rèé nígbà yẹn tó fi ń bú àwọn màmá tèmi tó ń bú bàbá tèmi lèmi náà fi ń bú àwọn òbí tiwọn mo ṣe ń fi ìbínú bú àwọn òbí tiwọn náà ṣèbáriwo tí mò ń pa rẹ̀ tó fi ń bú àwọn òbí mi wọ́n fi ń bú ya mi wọ́n bú bàbá mi náà pé wọ́n ní màmá tèmi gan lọ jalè lọ́jà wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní bàbá mi olè ní ó ń jí wáyà káàkiri nǹkan sọ kiri nìyẹn ṣebí tó ti wàhálà nìyẹn ókè o aláforíjì lọ́lọ́hun ọmọ tó tún parọ́ mọ́ mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní òun wá foríjì gbogbo irọ́ tó pamọ́ mi látòkè délẹ̀ tó parọ́ èyí ó ní mi mo ní kó bú ṣe kàmọ́lì dínì èyí mo ní kó bú ṣe wàdámọ̀ èyí mo ní kó bú kíní kan tí n bá mọ̀ ń pa ẹ̀ pé mo ní kó lọ bú àwọn pípù yẹn kí ìbínú Ọlọ́run bá mi ṣùgbọ́n tí n bá mọ̀ ń pa ẹ̀ Ọlọ́run ìyọ́nú wọ Ọlọ́run jẹ́ ó máa bá mi mo foríjì gbogbo àforíjì tó lóun wá ní pé kí n foríjì òun lórí gbogbo irọ́ tóun ti pamọ́ mi mo yọ́nú sí mo foríjì kó máa bá tiẹ̀ lọ kò sọ́kàn pẹ̀lú ẹ̀ mo foríjì kò sùn olóhùn wá foríjì èmi ti foríjì kó máa bá tiẹ̀ lọ aláforíjì lọ́lọ́hùn gbogbo adúrú rọ́tọ̀mọ̀ yẹn pamọ́ mi ó pa ìyá ńlá ìyá ẹ̀rọ ọmọ mi gan bọ́ èmi yàn dẹ̀ fọlọ́hùn
mo foríjì kọ́lọ̀ bá mi foríjì ẹ̀bẹ̀ tí mo wá ń bẹ̀ ẹ̀yin àáfàá wa ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́hun ẹ lo agbára yín ẹ lo po yín ẹ lo gbogbo po yín tẹ́ wà yìí ẹ lò lórí àwọn ọmọ tó ń ṣe jálàbí ìfẹ́ ẹ jẹ́ kó mọ̀ pa burú ni tó ń ṣe tẹ́ ẹ bá jọ mọ̀ Ọlọ́run bá máa bí ipò tẹ́ wà yìí kò ní nítumọ̀ torí pé tẹ́ bá lo ipò t'Ọlọ́run bá fún yín tẹ́ bá lò lé wọn lórí ìyọ́nú Ọlọ́run bá máa bá yín lọ àtàwọn tó fi dórí àwọn àrọmọdọ́mọ yín lọ ni kí ló dé mi ò ní rẹ́ni tó máa lọ bá ọmọ yẹn bẹ̀bẹ̀ àfi olórí burúkú ẹ̀dá pé ẹ lọ bá bẹ̀bẹ̀ kí ni tó pa èèyàn ọmọnìyàn ẹgbẹ́ ẹ̀yin àfà ẹ gbọ́dọ̀ lọ bọ́ ọmọ yẹn bẹ̀bẹ̀ o ẹni tó bá fẹ́ rí ìyọ́nú Ọlọ́run gbọ́dọ̀ lọ bá bẹ̀bẹ̀ o ẹ̀yin ọlọ́pàá mo tún wá ń bẹ̀ yín kò ń sọ ọmọ yẹn nìkan ló dáṣẹ́ yẹn ṣe o òun nìkan kọ́ ló dáṣẹ́ yẹn ṣe wọ́n pọ̀ tọ́jọ́ ń ṣe o wọ́n pọ̀ o ó dẹ̀ ti ní confidence páwọn tòun máa gbà wọ́n lẹ̀ tóun ò bá ti tú wọn láṣìírí bó ṣe máa ń ṣe nìyẹn so ẹ gbúdọ̀ yìí ìjọba ẹ tẹ ọmọ yẹn ní ẹ̀tẹ́ lọ́dàá ó máa jẹ́wọ́ àwọn tó kù àwọn apààyàn tó ń rìn inú ìgboro ó máa jẹ́wọ́ wọn àwọn tó jọ ń pààyàn kò ń sọmọ yẹn nìkan ló dáṣẹ́ yẹn ṣe ẹ̀yin ìjọba kò kí ń sọmọ yẹn nìkan ló dáṣẹ́ yẹn ṣe wọ́n kù tó bá lóhun nìkan ni irọ́ ló ń pa tó bá lóhun ò ṣe é rí irọ́ ló ń pa ó mọ̀ ń pa ẹ̀ ó ti ń ṣe tipẹ́ ó ti ń bú mi tipẹ́tipẹ́ kò ń ṣe pé torí pé ó ń bú mi tipẹ́tipẹ́ nígbà tí mo ti ń kọ̀ndẹ́mù gbogbo nǹkan tó ń ṣe yìí ni gbogbo wọn ti máa ń bú mi tó máa ń ṣépèlé mi dàsú pé ó ti wà lára ẹ̀ tipẹ́ pé ohun tó ń kọ̀ndẹ́mù yẹn àwa ń ṣe lọ ni ó dẹ̀ ti ń bú mi tipẹ́tipẹ́ tí gbogbo wọn máa jọ ń bú mi tó ń ṣépèlé mi dàsú pé ohun tó ń ṣe gangan nìyẹn ohun tí mo fi sọ pé ó ti ń ṣe tipẹ́ nìyẹn mo mọ tí mo sọ o ọmọ yẹn ti ń bú mi tipẹ́ pẹ̀lú àwọn tiẹ̀ wọ́n jọ máa ń ṣépèlé mi wọ́n jọ ń bú mi tipẹ́ ni wọ́n jọ máa ń ṣépèlé mi ni olórí burúkú wa ń gbé bàndírì ó gbé bàndírì ó fi ń sori burúkú ṣé àwọn bàbá tó gbé bàndírì wọnú ìsìlámù káti ẹgbà pọ́pọ̀ sí bàndírì ò sára ìsìlámù àwọn bàbá tó gbé bàndírì wọnú ìsìlámù ṣáwọn náà kó ẹ pé kó máa lọ gé orí sọ́kó ẹ ṣe kọ̀dìríyà tó náà jẹ́ tó fi ń lu bàndírì káàkiri àbí òṣìwò ló ń ṣe àwọn bàbá tó gbé bàndírì wá sáwọn náà kó ẹ kó máa lọ gé orí wọn ò kó ẹ náà níbo ni wọ́n ti wá lórí burúkú níbo ni wọ́n ti lórí burúkú tó ń ṣe níbo ló ti lórí burúkú tó ń ṣe níbo ló ti lórí burúkú tó ń ṣe ẹ̀yin àfáà ìlú Ìlọrin ẹ dìde tó bá wá wùn yín ẹ dákẹ́ èèyàn kùn ní dákẹ́ nínú ẹ̀yin àfáà tẹ́tẹ́ tó sọ̀rọ̀ àfolórí burúkú ẹ̀dá èèyàn kò ní dákẹ́ àfolórí burúkú ẹ̀dá torí pé ẹ gbọ́dọ̀ mo rí fídíò àfájàkúmọ̀lù fídíò àfájàkúmọ̀lù tí mo wá rí àǹfààní lágbájá kan ló ń bá wí tàmẹ̀dù kan ló ń bá wí mo ní ẹgbẹ́ mi yín dákẹ́ àfájàkúmọ̀lù náà tún padà wá sọ wípé òun tún ń bára òun náà wí lórí ọ̀rọ̀ fídíò tó ẹ̀sẹ̀ ṣe lórí ọ̀rọ̀ ilé tó ṣẹlẹ̀ yìí ni o tó ẹ̀sẹ̀ ṣe ni o ó lóun tún ń bára òun náà wí lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí nígbà tó yẹ kó rí bẹ́ẹ̀ ni kọ́ máa kéèyàn máa pààyàn bẹ́ẹ̀ yẹn tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin àfẹ́ ẹ̀ dìde ẹ má kúnú ẹ̀yin àfẹ́ àtẹ̀fọ̀ bọ́ta lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde ẹ bọ́ta lórí eléyìí náà tẹ́ ẹ bá ti wá bọ́ta olórí bú ni gbogbo yìí tẹ́ ẹ bá ti wá bọ́ta kẹ wá sọ fún kẹ pariwo sí fúnjọba pé kíjọba wọ ọmọ yẹn dáadáa kó lọ kó àwọn tó kù jáde olórí bú ni torí pé ní òfò ló pọ̀ nù yín ohun tí ò yẹ kẹ pa ọlé lórí lẹ̀ ń pa ọlé lórí èèyàn náà ganu gbogbo yín ya wèrè bọ́ta ó wá di pọ́n wá pààyàn mùsùlùmí pa mùsùlùmí ẹlẹ́bọ mùsùlùmí pa mùsùlùmí òdodo ó pa ẹ̀ wá fò bọ́ta sọ́lá bá máa bí yín pé wọ́n náà ganu ayé Kùránì wo ló ní ẹ máa jẹ̀yà pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ pa wọ́n ganu ayé Kùránì wo ló sọ bẹ́ẹ̀
ṣé ẹ lọ ganu ẹ̀yin olórí burúkú àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ ganu tọ́lọ́hun ò gbà fún yín tẹ́ ẹ ráyè débẹ̀ tọ́lọ́hun ò fún yín ní chance láti débẹ̀ ẹ̀yin ajíganu ajíganu àrìnganu má jẹ́ bu yín mọ́ tẹ́ fẹ́ lọ ganu lé onílé. ṣe rí lórí ọ̀rọ̀ àfáà tí wọ́n ní ó pa gẹ́ẹ̀kan nílọrin táwọn èèyàn sọ kiri tó ń trend lọ́wọ́ báyìí mo rí post yẹn lóríṣiríṣi platform mo wá lọ ń wo comment section wọn mo rí àwọn kan tó ń sọ wípé àwọn muslim normal náà olóògùn náà ló pọ̀ jù nínú wọn olóògùn owó náà ni wọ́n kìnnìkan ẹjọ́ Tìmílẹ́yìn tán múnú bí oṣù kan sẹ́yìn sìn ṣé christian kan ni àìmọye àwọn babaláwo tán ti mú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tán ti mú pẹ̀lú orí èèyàn pẹ̀lú apá èèyàn pẹ̀lú ojú èèyàn ẹ jẹ́ ká pa ọ̀rọ̀ ẹ̀sìn tì. I don't see a reason why you should be rejoicing or be mocking a particular religion because of this issue, then neglect the main problem. There are bad eggs in every religion, like every religion. So kò dìgbà tó bá wá di pé torí pé kì í ṣe ẹ̀sìn tí mò ń ṣe ni wọ́n ká mú ní kò kàn mí or àmọ́ opportunity yẹn máa fi yọ sí àwọn ẹlẹ́sìn míì àbáwọn ẹlẹ́sìn tí àbẹ́sìn tí ẹni náà ń ṣe. There are so many people that claim to be Muslims that are not really Muslims. There are so many people that claim to be Christians that are not following the doctrines of the Bible, that are not following the things that are taught in the Bible. They just bear Christian names or they just go to church. The same thing happens to every other religion. There are always bad eggs in every religion. So kì í ṣe ọ̀rọ̀ bóyá èèyàn kan jẹ́ Muslim, èèyàn kan jẹ́ Christian, èèyàn kan jẹ́ ẹlẹ́sìn àbáláyé. It does not count. You understand? What counts here is the rot in our society where people no longer want to work before they make money. People no longer want to do something tangible with their life. All what they want is to have big phone, big cars. Now, lórí ọ̀rọ̀ ọmọ tó tiẹ̀ lọ bẹ̀yẹn tẹ́ bá wo fọ́tò ọmọ yẹn ò dress anyhow. She looks decent. She looks presentable. She looks well brought up. So as lè blame ẹ pé kí ló dé tó máa fi ní boyfriend. It is normal in our society or for a girl of her age to have a boyfriend. In those days of our mother's self, a girl of her age will have gotten married. So I think the major message here should be that we should be careful. We should try to establish the personality of our partners before we find them to their house. Before you go visiting, try and know much about the person you are going to visit. And lastly, má jáde nílé láì dágbére. Make sure your parents, your friends, or somebody close to you knows where you are going to, so that tó bá tiẹ̀ dé yìí wọ́n á mọ ibi tí wọ́n ń wá ẹ sí. You understand? Mo rántí ìgbà kan báyìí tán pọ̀ ọmọ kan nínú bí a ti lẹ́kọ̀ọ́. Àwọn mọ̀lẹ́bí gẹ̀yìn bá mọ̀ ibi tó ra sí tí ìbá ṣe wípé ó ń bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ pé báyìí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. So let there be traces when you are leaving your house, when you are going to visit somebody. Let's not make this about religion. Don't rejoice because it's not from the sect you belong to. Don't rejoice because it's not from the religion you belong to. There are bad eggs in every sect, every religion, every tribe, every organization. So it is not about where the person is coming from. Let's face this issue. The problem we tend to have now is that ẹlẹ́yàmẹ̀yà, ẹlẹ́sìnmẹ̀sìn, all those things is what is forming our opinion. We are too emotional. We are too sentimental. Àwọn máa sọ̀rọ̀ tá bá fẹ́ judge issue. Àwọn máa lo sentiment àti judge issue. That is why we are not progressing. That's why people are not thinking straight anymore. So it's not about sentiment yẹn ti wá. You understand? There are so many bad eggs in our society, and I pray that God will continue exposing them day by day. That is my take.